fa gbàgbós láàrin ìjọba ìpínlẹ̀ Ògùn àti Gbẹ́ngà Daniel. Ìdí ọ̀rọ̀ rèé o, ẹ wá gbọ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti ké sí gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ tó tún jẹ́ sínétọ̀ tó ń sojú ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ ọ̀hún pé kó tẹ̀lé ohun tí òfin sọ nípa àwọn dúkìá rẹ̀ tí wọ́n fẹ́ wò dípò kó máa wá ojú àánú kiri. Káyọ̀dé Akínmádé tó jẹ́ agbẹnusọ gómìnà Dàpọ̀ Abíọ́dún ló sọ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ilé Daniel tó wà ní Asọ̀lúdẹ̀rọ̀ àti ilé ìtura rẹ̀ Conference Hotel tí wọ́n fẹ́ dà wó. Ṣáájú ni gómìnà tẹ́lẹ̀ rí náà Gbẹ́ngà Daniel ti kọ́kọ́ ké gbàjarè lórí àwọn dúkìá ọ̀hún tí ìjọba tó wà lóde fẹ́ wò lábẹ́ àsíá ààtò ìpínlẹ̀ náà tí wọ́n kọ́ lọ́dún 2022. Daniel sọ pé gbogbo ohun tó yẹ kí òun ṣe lọ́dọ̀ ìjọba lòun ṣe kí òun tó kọ́ àwọn dúkìá náà àti pé kò sí èyíkéyìí nínú rẹ̀ tí òun kọ́ lẹ́yìn kó gbàṣẹ ìjọba. Ó sọ síwájú pé ìgbésẹ̀ ìjọba láti wó ilé ọ̀hún tó wà ní Ṣàgámù àti ilé ìtura Conference Hotel lọ́wọ́ òṣèlú nínú. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀, Akínmádé sọ pé gbogbo àwọn tó kọ́ ilé sí agbègbè tí Daniel kọ́ tirẹ̀ sí ni wọ́n fún ní ìwé, ṣùgbọ́n kàkà kí gómìnà tẹ́lẹ̀ ọ̀hún mú ìwé ìforúkọsílẹ̀ ilé rẹ̀ lọ sí ọ́fíìsì tí wọn yóò ti ṣàyẹ̀wò rẹ̀, ńṣe ló ń ba orúkọ ìjọba jẹ́. Ó ní ìjọba ìpínlẹ̀ Ògùn kò gbógun ti Gbẹ́ngà Daniel rárá. Ohun tó ṣẹlẹ̀ ni pé nínú ìgbìyànjú rẹ̀ láti mú ìtẹ̀síwájú bá ìpínlẹ̀ Ògùn, gómìnà Dàpọ̀ Abíọ́dún ti bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn ilé ìgbàlódé, bẹ́ẹ̀ ló ń ṣàtúnṣe sáwọn ìlú kékèké àtàwọn agbègbè ńlá. Agbègbè Ìbàrà GRA ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà nínú Abẹ́òkúta. Iṣẹ́ ọ̀hún yóò tún dé Ṣàgámù àtàwọn GRA tó wà ní Ìjẹ̀bú Òde. Iṣẹ́ ọ̀hún pẹ̀kún àṣẹ àyẹ̀wò ilé tó wà láwọn agbègbè yìí kí a lè mọ̀ bóyá wọ́n gba àṣẹ ìjọba. Ọ̀rọ̀ náà kan àwọn ilé gbígbé, ilé ẹ̀kọ́, ilé ìwòsàn àtàwọn ilé ìtajà. Akínmádé sọ síwájú pé inú Ṣàgámù GRA ní ilé Ọ̀túnba Gbẹ́ngà Daniel wà. Yàtọ̀ sí ilé rẹ̀, ìjọba tún fún àwọn onílé míì lágbègbè náà ní ìwé. Akínmádé parí ọ̀rọ̀ rẹ̀ pé ohun kan tó kù fún Daniel láti ṣe ni láti mú ìwé ìforúkọsílẹ̀ ilé rẹ̀ lọ sí ọ́fíìsì ìjọba tó ń mójútó ọ̀rọ̀ náà láti yanjú ọ̀rọ̀ tó ń rùn nílẹ̀. Ó sọ pé ìgbésẹ̀ àwọn kò lọ́wọ́ òṣèlú nínú, bó tilẹ̀ jẹ́ pé Daniel gbàgbọ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ gbógun ti òun ni nítorí òṣèlú. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ iléeṣẹ́ Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti bá wa pín ká o, kẹ́ ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.